Africa Content TV. علينا ربه بالصلاة عليه واحدا بعشرة وعلى آله وأصحابه أهل التقى إلى يوم يجزي الله فاعلا ما قد فعل. سبحانك يا الله، سبحانك يا حنان، سبحانك يا منان، سبحانك يا ديان، سبحانك يا سلطان. سبحانك الله الذي يتجلى بجلاله وعظمته وكبريائه في يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأنه يغنيه. ويتجلى سبحانه وتعالى لمن الملك اليوم، فلا يستطيع أحد أن يجيبه الباري ويجيب الباري عن نفسه. لله الواحد القهار. الله أكبر. سبحانك يا الله، صاحب الملك والجبروت، القائل لله ملك السماوات والأرض، يؤتي ملكه من يشاء وينزع الملك ممن يشاء ويعز من يشاء ويعز من يشاء ويذل من يشاء. شكرناك يا الله. الله أكبر. سبحان الله عدد خلقه وزنة عرشه ومداد كلماته. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أما بعد، lẹ́yìn ìgbà tí a gbé kíkí fún ọba tí kíkí tọ́ sí, táà sì gbé ọlá fún ọba tó lọ́lá, ọba tó ní ipò tí ó sẹ́ni dandan tó dìbò fún níjẹ́ tí ó délẹ̀. ọba wọn náà ní ó sẹ́ni tí ó ní tẹ̀yàn ń pẹ́ àá ó tó fẹ́ mọ́ sí mọ́. gbogbo tọ́lọ̀ ń bá fún kálùkù wa
ó yá wa fúngbà díẹ̀ ni. Ìyàwó mi ni, ọmọ mi ni, mọ̀lẹ́bí mi ni, ọ̀rẹ́ mi ni, rọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n bèèrè lọ́wọ́ àfáàgbà al-Imam Shafi'i rahimahullah radiyallahu ta'ala anhu wa arda. Àmín. أي أفضل الأمل يتقرب به العبد إلى ربه؟ فبكى رحمه الله تعالى. أفاد الإمام الشافعي ومن رواه wọ́n ní iṣẹ́ wo lọ́mọ ẹ̀dá lè ṣe tí ó fẹ́ súnmọ́ náà tí wọ́n lọ́pọ̀ kò sí ẹrù náà. Kàkà tí Ìmámù Ṣáfi'í yóò dáhùn, òmìnir wọn ló gbé ẹ̀ ní wọ́n sunkún. Ìgbà tí ó dáhùn lọ́wọ́ lẹ́yìn ìgbà tó fi ojú dáhùn tá tí ó fà wọ́n dáhùn. Ó ní pé ayyanzura Allahu ila qalbika wa lam yara ma turidu min ad-dunya wal akhirah illa Allah. Allahu akbar. اللهم ارزقنا هذا القلب. آمين. Imam Shafi'i ìjára lọ́wọ́ olùkọ́nà kọ́ wọnú ọkàn rẹ̀ ọkùnrin lọ bá ìjẹni obìnrin lọ bá ìjẹni ó ti lé ó bá ní ó lé ó bá ní kọ́nà wọnú ẹ̀mí rẹ̀ ó rí pé kò sí nǹkan tó tó bínú ayé àkíyàmà tó fẹ́ tayọ náà. Allahu Akbar. Wọ́n fi yàjà nábì, wọ́n fòrẹ́ ní ànábì, wọ́n gbogbo ìgbà nábì nítorí ilé kọ́, nítorí ọmọ kọ́, nítorí ìyàwó kọ́, nítorí dúkìá kọ́, nítorí tani Allah. Àfáàgbà ṣe ayé ولا تخشى لا حول ولا قوة إلا بالله العلي العظيم. Wọ́n torí ìjẹ̀kan sẹ́kù tí èyí bá sí nítorí ọgbọ̀n tí wọ́n dé ọ̀rọ̀ máa. Àbájọ̀ fún ẹgbẹ́ ẹgbẹ́ ìgbàta máa tátorí ẹ̀sìn àwọn ọmọ máa pàdún ọmọ àti ṣẹ́gbogbo ẹgbẹ́ lókè. Àfáàgbà náà láti ẹjá ìgbàta wọ́n lé tí wọ́n rọ̀ máa òjú pé wọ́n gbé tọ́lọ́ lórí gbogbo nǹkan lọ. Ọlọ́run yóò ṣáájú ọwọ́ àpòpòpò nǹkan yẹ́kù sẹ́yìn ọlọ́run. Bàbá ní bẹ́ẹ̀ àbá fẹ́ rí tí ń wá kìí ṣe tí ń wà ní òmùmú lẹ́nu rẹ̀ jù tọ́lọ́run lọ. Ọlọ́run ló nífẹ̀ẹ́ ju gbogbo tó ń wá lọ. Bọ́ọ̀ bá ti ń nífẹ̀ẹ́ ọlọ́run yóò máa wá fi gbogbo tó ń fẹ́ lé ọlọ́run. Ọlọ́run ló ní ọlọ́run tí mo mọ̀ tẹ́mi ló mọ̀ tó jẹ́ pé àlẹ́ Muhammad ló mọ̀. Sallallahu alaihi wasallam bàbá ọlọ́run èwo ló rò pé wọ́n wí àbò rò pé nìkan ló jòkó sí.
tó rò pé wọ́n bá wá lórí ọba èmi àti ọ̀gá àmà wọ́n sọ fún wa pé bẹ́ẹ̀ ni a sì ń sìn ẹni tó dá àmà náà ní ọgá wa mẹ́wàá Muhammad tó dá tẹ̀lé tí ó sẹ́ni kankan tó lè kó ọlọ́run fún wa tó tọ̀rí àmẹ́wàá Muhammad òsánì náà àtẹ́nu ẹni dùn tí ó wà ní ẹjẹ́ wí fún wa kó yé wa tó kọjá ẹni tọ́lọ̀ ń fẹ́ tó fi rán òun náà ní ọgá wa mẹ́wàá Muhammad òun ni ká ló lè ṣàlàyé ọlọ́run fún wa tí ó yé wa. Ànábì wo ni ànábì kéèmì àti ẹ tá ń tara wa jẹ tá ń lu bàndìrì tá a fi ń jẹun tá a máa wá jó àtọkùnrin àtobìnrin tá a máa sọ wípé Muhammadu ló gùn Muhammadu ló gùn gbogbo tó dáa tí ń gùnyàn Muhammadu ló gùn àrùparọ́ bà ní Muhammad sallallahu alaihi wasallam. Bàbá ní ọ̀mẹ́ni tó àwọn ìní ànábùwà Muhammad kálukú ó pèrè àwọn nítòsí àti méjìnà pé ẹjẹ́ aṣọjọ́ ọ̀bí rẹ̀ a wà kójú a máa yọ̀ a máa náwó a máa wá wí lẹ̀ pé ẹni tó dáa tó kò ní tó dáa jù ó náà ní ànábùwà Muhammad. Bàbá níbẹ̀ báwo gbé sí ayé ànábì rẹ̀ bá tú dáadáa tí gbogbo nǹkan dáa tí máa ń tò máyà lọ́wọ́ ànábì yìí. Tàbára wọn ní ọ̀gá tí wọ́n ń celebrate àná Muhammad sallallahu alaihi wasallam. Tàṣírá wọn jọ kan. Táwa ara wọn jọ kan. Wọ́n tolerate ẹ̀. Tí wọ́n wá tolerate ẹ̀. Ẹ̀sìn ọba Ànábì. Bàbá àwọn tí wọ́n ń celebrate àná Muhammad. Bàbá àwọn àgbà wọ́n nípa àbára àwọn àgbà tí wọ́n kó jọ tí wọ́n wá ń celebrate àná Muhammad. Wọ́n ní ládàá tí ó máa jẹ́ ẹ̀sẹ̀ fún ọgbà mẹ́ látara kí wọ́n ní bí ọ̀gá wa náà Muhammad. Tọ́lọ́nà wọn máa mú dáwà nínú fúnra rẹ̀. Orí bí ọba tó pè wá fúnra ara rẹ̀ náà ló pè wá mọ́nà pásítì ẹ̀kọ́rọ̀ tẹ́ lé ọ̀gá wa jẹ́ ọjọ́ ọ̀gbẹ̀sán. Òǹdókè àwọn akẹ́kọ̀ọ́ ètò ọ̀gá wa náà Muhammad. Ọlọ́run ní ẹgbẹ́ ìgbẹ́ fúnra ọlọ́run ló kí ẹ̀mí tó fún ànábì ó kí ọkàn tó fún ànábì tó yàtọ̀ sínú ọkàn tèmi ẹ̀tí ẹ pé máa kádàbà fún ájú máa rọ à. Bí ọlọ́run bá ti fi hàn án tó rí bẹ́ẹ̀ náà lànábì ó ṣàlàyé rẹ̀ fún gbogbo ayé kò ní lè kó látara kó lè rí ìfẹ́ àwọn èèyàn pé wọ́n ń gbọ́ tòun kò sì ní kí ikú látara pé bí mo bá sọ tẹ́ àwọn èèyàn lè sáàkù ọmọ ẹ̀kọ́ ọmọ bọ̀ dáadáa. Ọlọ́run tó wí láàyè ní ìròyìn àná Muhammad pé la yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Gbogbo onífẹ́ ní ogún òfò. Bàbá àmọ́wọ́ àgbà wọ́n ní gbogbo ọwọ́ tí ìfẹ́ ẹnu ti jọba lọ́kàn rẹ tó ródòdó tó fi wí tó wá tẹ̀léfẹ́ ẹnu rẹ tó wí òfò ló ń kọ lẹ́tà sí wọ́n ló kú òfò. Sallallahu alaihi wasallam. Lóòótọ́ ló bá jẹ́ parí ló sọ fún wa táàbí níbi náà sọ fún wa adàbẹ́ṣà òun sí abára bí i ilé ilé. Bàbá ní gbogbo oore lọ́wọ́ ṣe fún ànábì lóòótọ́ ànábì sì sọ fún wa nínú Al-Qur'an tó lọ fi rán pé bẹ́ẹ̀ ti jábára ohun abára lèmi náà bẹ́ẹ̀ ti ń sùn lèmi náà ń sùn bẹ́ẹ̀ ti ń jí èmi náà ń jí èmi náà ní àwọn kódà mo bímọ èmi náà máa jẹ́ òní máa wọṣọ. àmọ́ yóò ha ilẹ̀ yìí àmẹ́lẹ́yìn tó náà ń fi tanú lọ́rọ̀ tó pò mí lẹ́kùn tó yàtọ̀ sí ti yín bí Ọlọ́run bá ránṣẹ́ sí èmi tó ní káwọn màláíkà ò jíṣẹ́ fún mi
èmi ń gbọ́n tí wọ́n wí tí ìṣe fi ń jíṣẹ́ fún yín sẹ́yìn náà ń gbọ́ àwọn màláíkà sẹ́yìn rí màláíkà ni. Ànábì tó jẹ́yà Sallallahu alaihi wasallam. kọ́dà ọdún ewé yára nítorí ìrìn àti bàbá nítorí tèmi àti ẹ gbogbo tó ṣẹlẹ̀ sáàmà Muhammad tí àjẹ́ tó jẹ ìyà tó tó jẹ ewé ìyá mọ́ torí tèmi àti ó lè gbádùn ayé mi ilé ìwòlà nábì gbé tẹ́ ikú mọ́tò ìwòlà nábì lò àwọn oní travel lọ káàkiri bí wọ́n bá travel ọ̀rọ̀ lè gbádùn ni bá nábì bá travel bẹ́ẹ̀ sì ó ti tẹ̀kálẹ̀ ní bá káàkiri. ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run lọ́tún sí ọlá rẹ̀ lọ́tún sí orí rẹ̀ tí ò ní tẹ́ kó bá ọ̀gá anábùwà Muhammad ó ní àwọn ilé ìrìn ànábì sallallahu alaihi wasallam. wọ́n pín sí 73 àti 72. ọba àwọn àgbà àwọn aláàbí ti wí pé àwọn tí ó máa jẹ́ ìjọ àgbà àná Muhammad wọ́n pín sí 73 àbí 72 àádọ́rin àti méjì àbí àádọ́rin àti mẹ́ta. Ànábì lẹ́yìn kan náà ní ìgbẹ́. Ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní tí ẹ̀ kọ́ lè yí bó bá ti pọ̀ ó lè má wúlò bẹ́ẹ̀ ti pọ̀ tó ẹyọ kan náà ni ó jẹ́ tèmi àná Muhammad tẹ́ẹ̀tẹ̀ lómi wà ìjẹ́nà mẹ́. Àwọn là ń pè ní àlùfẹ́kọ̀tún náà jì. àwọn náà ni à ń pè ní àlùfẹ́kọ̀tún najiba najiha. Àwọn ìjọ tí ó ńlá àwọn àjọ táwọn ó là. tó dá mi lójú pé ìjọ tí ó ńlá lẹ́sàásì rí tẹ̀lé mi. bàbá àmọ́wọ́ àgbà àwọn ní tó dá àwọn lójú pé nínú ìjọ tí ó là ní jama nasfat wà sáájú dáadáa. Nítorí kí ni bàbá àmọ́wọ́ àgbà nítorí kí ní ọmọ yìí là. ilẹ̀ ìjọba sẹ́yìn ìgbẹ́ ìgbìmọ̀ ní ìgbọ́wọ́ tó kàwé tó wọlé òun nígbà. Allahu akbar. tẹ́ ẹ bá ti ní nǹkan bíi tẹ́ ẹ gbé lọ́wọ́ tó tayọ gbogbo ọlọ́run lè ga ẹ̀ sínú àwọn tánàbí òfin yàn gan. bàbá ní tí ó mú ní kẹ́ẹ̀lá òun náà ní kí ẹgbẹ́ ó kọ ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní nǹkan ní ìkẹ́ ẹgbẹ́ lọ́wọ́ tí èsè tó kọ ọlọ́run ẹ̀yin náà sí lára àwọn tí wọ́n mú pé ó là ó sì dára lójú pé ó kọ ọlọ́run lẹ́gbẹ́ dání ní ọjọ́ ìlà. nítorí àwọn tó ń bẹ nínú yín àwọn ọ̀jọ̀gbọ́n ló pọ̀ àwọn tí wọ́n ti lọ tí wọ́n ti rí oríṣiríṣi ìrírí ayé tó já sí pé ní tí wọ́n wá sọ fún yàn pọ́lọ̀ rúbẹ̀ káàkà pọ́lọ̀ rúbẹ̀ àwọn ẹlẹ́kú sínú. bàbá ní kèése ìkẹ́kẹ́ lójú orí bẹ́ẹ̀ torí pé àwọn tí ọlọ́run kan máa darí yín gbogbo tí ń jí àmì ọlọ́run wọn ti rí káàkiri ayé wọ́n wá darí sí ìtọ́ ọlọ́run wọn láwọn máa ṣe àwọn ti ní ẹ̀sìpírẹ́ǹsì ní lọ́mọlọ́lọ́ ń bẹ tí wọ́n sọ fún ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ olùtẹ̀lé wọn tí bàbá wọn ọlọ́lá wọn bá mùsùlùmí ọba àbúrò lọ́rin àti gbogbo àgbẹ̀ Allahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. bàbá tó gbogbo ọlọ́run látọ̀dọ̀ àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ bàbá wọn bá lọ́rin tó gún ọlọ́run lọ́dọ̀ àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ gbogbo omi tó bá ti wá rọ́rùn ibẹ̀ ni wọ́n máa ń lọ gbogbo omi tọ́lọ ń bá wà ní wọ́n máa tòsí ibẹ̀ ni wọ́n máa lọ. bí ò bá sọ́nà níbi ẹ̀ ní fi bàbá sí bàbá kí wọ́n dá yín lóhùn. Allahu akbar. bàbá ọba alọ́rẹ́ àti gbogbo agbègbè rẹ̀ nínú òfin ọlọ́run tẹ́lẹ̀ wọn ló jẹ́ láǹfààní kẹ́ súnmọ́ wọn kẹ́ ẹ máa wá pè wọ́n sí tọ́lọ́run tí wọ́n sì ń da yín lé bí èbá ṣe fẹ́ fọlọ́run tẹ́lẹ̀ bàbá náà ò ní da yín lé wọn ò ní jẹ́ bàbá wọn. wọn ò ní máa jẹ́ bàbá wọn. bá a ṣe lè gbá yọ̀ǹda ni wọ́n ní ọ̀yà ẹ máa lọ tọ́lọ́run wọn ń ṣe níbẹ̀. bàbá ní káwọn tó wọ́n bí àwọn ọmọ lè gbà ọ̀dà lọ́nà bàbá ọmọ ọmọ àdúrà rẹ̀ ẹ̀jẹ̀ àṣẹṣe rù dáadáa. wọ́n nígbà tí wọ́n gbọ́ pé lọ́dọ̀ yìí ni wọ́n ń bọ̀ bàbá ní àfihàn nísìnyìísì ẹ̀ máa lọ sí nẹ́sípáàtì èmi náà ń bàbá wọn ẹlọ́dẹ ṣe dí ìlú ń bẹ̀.
nítorí pé tọ́lọ́ ni wọ́n ń ṣe torí pé àánú ànábì ìmọ̀ sí bàbá ọba lóòrọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ànábì wo ni sallallahu alaihi wasallam tó bá pè ní àti ẹni ìbítírẹ́tì sóòrò bíbò níjà ọlọ́run pẹ̀rẹ̀ ó ní òmíyù ni láàyè stẹ̀tì olùkẹ̀rọ àwọn olùkẹtàbà wọ́n náà nọ́bì wo ni tí wọ́n bá lẹ́yìn ọmọ ọkọ̀ mọ́ta yóò bẹ́ wúlẹ̀ ni ó tọ̀ wọ́n gbàgbẹ̀mú tí ó máa jà fúnra ọlọ́run lórí ẹni tá a ránṣẹ́ yìí kò lè kọ́ bẹ́ẹ̀ ni ò lè kà wà láti ránṣẹ́ wọ́n bá pè ní àti ẹgbẹ́ yóò sì kì wàhálà ìgbẹ́ni ọlọ́run bá sọ fún tìní tọ́mọ nígbà lọ́wọ́ ẹ̀kọ́ tó ṣe fún bàbá ní olórin lọ́wọ́ ìyàwó bínú pé tí ẹ gbọ́ kọ́láwọ́ tó fún ìyà ní ìkẹ́kẹ́ yóò ti gba kìníkẹ́ lọ́wọ́ rẹ̀ ó lè sojú yóò sì lè má sojú ní Ànábì ni mo gbọ́ mo gbà mo yọ́nú Ànábì ni mo gbọ́ mo gbà mo tẹ̀lé mo sì yọ́nú sí tọ́ fẹ́ àmìbí náà ní ìjẹ́ ìmú ìlú lọ́wọ́ ọ̀rọ̀ kó tó gbà kan lọ́wọ́ mi òní náà ní tí léèrè bọ́ bá ti gbà yí tó gbà yí tó fi jàrọ rẹ̀ fún mi padà àtẹni ó lè kọ àtẹni ó lè kà àti dókítà ayé àti pòfẹ́sọ̀ ayé tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n bá ti fèmí lólùfẹ́ rẹ̀ sí kọ́rọ̀ wọ́n jáde ọgbà níwájú wáyé àmọ́ wọ́n gbà wọ́n ní tá nẹ́bí tọrọ lọ́dọ̀ Ọlọ́run ó ní gbogbo ẹni tó lè kọ tó lè kà kéwù ló lè kéwì ìwé lọ́mọ ni wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tọ́rọ àwọn ọgbà wúwo tí wọ́n bá ti fi ọ̀rọ̀ tòbí àná Muhammad sí kó má wúwo kó má ní ìyé ti aráyé ànábì tó rádánwò tí àfáà tó ṣejú rédí àdánwò tá nẹ́bí ìrìkì tí ẹ lọ àfáà wọn sọ wípé láòlábàṣá asọ́kọ́rọ̀ ní aṣọ àmà bádùmá yẹ́lìkọ́ òkọ́ líbí fọ́dọ̀ síládẹ̀ sọ́fà yẹ̀lìkọ́ òkọ́ níbi ìfàdọ́ àṣìláàdà ìfọ́fà yẹ̀lìkọ́ òkọ́ níbi ìfàdọ́ àṣìláàdà ìfọ́fà gbogbo òmìnira tó lọ fi kàn náà kò pariwo fẹ́nìkan ọlọ́run rẹ̀ pariwo fún bàbá ní gbogbo òmìnira tó lọ fi kàn náà owó pariwo rẹ̀ sẹ́nì kankan àfi ọlọ́run tó fi àdáwò kánà ní ànábì ń pariwo òmìnira náà sí wọ́n tún gbé débi dájú ń fáwọn èèyàn lọ́yàn gbogbo àwọn tí wọ́n ń fún ọmọ lọ́yàn wọ́n wá kọ ànábì ilé ìgbẹ́kò ní bàbá tí ó sanwó ọ̀yà wọ́n wá fún fẹ́ lára rẹ̀ nígbà tí ìyá rẹ̀ bí iná tí wọ́n fẹ́ tọ́jú ẹ̀ tí wọ́n fún lọ́yàn gbogbo orí tí wọ́n ń gbé ẹgbẹ́ kálukú náà ní ń kọ́lẹ̀ pé ta ni ó máa sanwó ní síta àbá ń fún lọ́yàn kò ní bàbá wọ́n kọ́ àná Muhammad rẹ̀ torí pé wò ní wọ́n yà gbà. ìsì àbálí mu ní bí àtú ni yóò ti ní mọ́lànà àní ilé tí ìmígi náà wò. ilé àbá tí wò ní ìsì àbálí mu rí bí àtú. ilé àbálí mu rí bí àtú ni yóò ti ní. yóò ti ní mọ́lànà àní ilé tí ìmígi náà wò. mọ́lànà àní ilé tí ìmígi náà wò. mọ́lànà ànílẹ̀ tí ní ìgbìnà ooo. Bàbá tí ò lọ́dún ìyàwó bàbá abú ni torí bàbá ní sanwó ìyàwó ló sanwó ọmọ wọ́n là náà bí ò ní bàbá tí ó sanwó ìyá rẹ̀ wọ́n wá ń kọ́ lẹ̀ wọ́n fẹ́ ráre bàbá ní wọ́n bá fẹ́ kó sórí rárá èèyàn a sì fẹ́ káwọn kó sórí ibú ẹni bá lórí ló sórí rárá ẹni tọ́lọ̀ ń fẹ́ bàbá àmọ́ wọ́n á gbà wọ́n ní wọ́n bàbá ọ̀tọ́jú ìyàwó ẹ̀ tí ń bímọ fún ọ ó ṣe bàbá rẹ̀ lánàá torí pé bàbá ní tọ́jú ọmọ òun náà ni ó máa tọ́jú ẹni tí ń tọ́jú ọmọ gbogbo ẹni tí ó wá lójú lóye yóò rí pé àná Muhammad ní láṣẹ lára rẹ̀ àmọ́ àwọn tí wọ́n lójú lóye wọn kọ ànábì ilẹ̀ ìjọ náà gbogbo ọjọ́ yóò ní ànábì kọjá kéde mẹ́ta sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ó wá dẹ̀rú omi sallallahu alaihi wasallam ń ṣẹrú lábẹ́ omi
ṣé wọ́n lè gbà kó sọ lábẹ́ ìyàwó rẹ̀ bàbá ní ànábì níbi tó ní rẹ̀ rí pé nígbà tí ó tún máa ṣiṣẹ́ lábẹ́ obìnrin tí ń ṣiṣẹ́ lábẹ́ ìyàwó tó padà fẹ́dà ló ti ṣiṣẹ́ ṣé wọ́n lè ṣiṣẹ́ lábẹ́ obìnrin ló tó yà kóbi sáyà ó sì wọ́n ní Muhammadu lógún ọkùn tó dáa tí ń gbìyànjú tó dáa lógún. bàbá lálẹ́ àyè táwọn ṣe fún ọlọ́pàá ọ̀tá ní gbogbo tó dáa tí máa bóyá pé ànábì lógún ṣé gbogbo orun tó ṣẹlẹ̀ sí ànábì yìí ṣé wọ́n tọrọ kókò wọ́n kú ẹ̀. táǹtọrọ kú ọmọ nù wa kò sẹ́ni náà. wọ́n ní táǹtọrọ kú ọmọ pé àwọn akọ́mọ tó lé òkú ti Muhammad ti kú kò sẹ́ni náà. ànábì mi lẹ́yìn wá jòkó tí ẹ wá di road wide. wọ́n ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ní gbogbo jama nasfati wá jòkó tí ẹ wá di world wide kẹ̀kẹ́rí ayé tí ò sí tí nasfati ò dé. tí bá nú ànábì ló ṣe wọ́n máa nú ànábì ló ṣe yìí. gbogbo tí ń jẹ́ mísánà lápapọ̀ ní nasfati ẹ̀kúnṣẹ́. bàbá làwọn kì í gbogbo mísánà ní nasfati wọn làwọn kì í bí ẹ̀kúnṣẹ́. mo kí bàbá mi chief missioner bàbá wa Sheikh Maruf Oníkẹ́ Abdulaziz Oníkẹ́ ẹkú lẹ́yìn ìjòkó tí ṣéèkù bàbá wa ọlọ́lọ́ ọba àbúrò ni wọ́n ní wá dá inú ìpẹ́ ẹkúṣẹ́. wọ́n ní bàbá ọlọ́lọ́ ọba àwọn oníkàwé òkìlẹ̀ tàbí làwọn gbé dání àwọn lẹ́fíjọ́ wọ́n lé lẹ́yìn tẹ́ ń ṣe ìkáwọ́ kiri pé ẹkúṣẹ́ ọlọ́run jù ẹ̀sìn wọ́n ní kọ́mọ́ sí ìlú nìkan kí bàbá wa yára sí ní àkájọ wá kí ànábì wa Muhammad níbi. wọ́n ní bẹ́ẹ̀ bá ń lọ bí tọ́jà ìyàmú níjáde ni bàbá wa dr adálọ́sí àgbà kó tẹ̀lé àwọn káwọn ìjọ wa kì í kú sẹ́ pé èyí tẹ̀ ń ṣe yí dá o ọlọ́run jù ẹ̀sìn mọ́. gbogbo wa yáyan jáde ká kà ànábì wa Muhammad pé asálàmù aláìkà asálàmù aláìkà asálàmù aláìkà ya Rasulullah Assalamu alayka Assalamu alayka Assalamu alayka ya sayyidi ya Rasul
Bàbá àwọn àgbà wọn ní ilé ìta ṣe ya ti ṣe. Àbíkí ọ̀gá rẹ̀ láti wá wọ àgbà. Sallallahu alaihi wasallam. Gbogbo ìta wá sí níbí. Bàbá ní gbogbo táwọn bá ṣe níbí. Àlùbáríkà bàbá wa ṣọ́ wá ní ìtìwọ́. Wọ́n ní àlùbáríkà bá gbà ṣé wà ní ìtìwọ́. Inú àwọn ìṣọ̀kan wọn balẹ̀ sí. Wọ́n ní ìdáná ṣe yìí, àmọ́ ti ṣe bàbá wa lára lọ nínú. Pé gbogbo ọjọ́ ìṣe bí kànáàbì ní inú àwọn sì kò sí. Ibi ànábì ó gbé yìí. Wọ́n láàrín bí ó lè ká kú wá. Àmì náírà wà. Kọ́lọ̀ sísà nábì. Sallallahu alaihi wasallam. Kọ́lá wọn lá ó ti ṣe àná Muhammad. Àti ìfẹ́ tí ń bẹ láàrin ọlọ́run àtàkùn sọ́mọ́mọ́. Àti ìfẹ́ kọ́lá ní sí àná Muhammad tí ò bá lè fi ká tó. Gbogbo tí ń jẹ́ máa ní sọ́ọ̀tì pátá. Gbogbo tí ń jẹ́ násíwáàtì pátápátá ó padà bọ̀ níbi tí kálukú wà. Nílé àti lókè òkun. Nílé àti lókè òkun. Bàbá صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله. Bàbá wa ní ọkùnrin kò kú sí bàbá yìí sèé tí a torí ẹ̀ pé bàbá wa ìwọ́n wá kàkó wa ṣe fún àdúrà lọ́sọ̀ọ̀sẹ̀ láìsẹ̀ tó di méje báyìí. Kútúbà náà ló kẹ́ sí bàbá ó ṣe fún wa. Gbogbo àwọn eléyìí tí wọ́n ti síwájú yìí, wọ́n ní bí àṣà Yorùbá ni. Kéèyàn dàbí tútù síwájú kéèyàn obìnrin bẹ̀rẹ̀ tútù nìyí. Wọ́n ní náà wọ́n ti ṣe fún wa yìí. Ìtí wọn jẹ́ àkànṣe àdúrà. Òun náà ni ìtàbá tàjogún níjẹta àti lánàá àti lónìí tá a sì tọrọ kó tó bá dọ̀la àwọn táwọn náà fi máa jogún ẹ̀. Àmín ya Allah. Àti àlùsùn náà àtọ́nísúfí gbogbo wọn Kùránì wọn ẹyọ kan náà ní àbọ̀yẹ́ lọ́tọ̀ọ̀tọ̀. Allahu Akbar. Tí ò sí nínú ọjọ́ yìí. Ìtàbí bẹ̀rẹ̀ òun fúnra wa. Ìdí bàbá wa ọlọ́wọ́ wa lúlọ ní àkókò agbègbè rẹ̀. Tí wọ́n máa ṣe ní gbogbo ọgbà. Tí wọ́n bá kọ plate number Ìlọrin wọ́n ní state of harmony. Allahu Akbar. Harmony yẹn náà ni à ń pè ní Aman. Táàbù náà wọ Ibrahim
Ibrahim àtọ̀rọ̀ sínú Mọ́kà. Salatu wassalam. Bíbí Allahumma ij'al hadha baladan amina. Lọ́fà tí wọ́n fi ṣe ìlú Mọ́kà pé ìlú wa nílọrin. Ọ̀nìlẹ̀ onílé lọ́rin àti bàbá lọ́rin alágbára ní kódọ́lọ́mù àti dápọ̀ abẹ àti dẹ́rìndẹ́rì ibẹ̀ àtàwùsà abẹ gbogbo wọn ni wọ́n fi tọ́jú pé ọlọ́run dá sí lọ́rin lóṣù ẹ̀sìn gbogbo ayé. Allahu Akbar. Ìlú tí ọ̀bá pàdé tó lé lé lárí. Prince. Ìlọrin pọ̀ àlejò sínú tó pọ̀ tí ò síran téèyàn bá ní náà ká àbùkù sí lọrin ká bó sì lọrin kò síran tí ò ní kàn. Allahu Akbar. Ilé ará ọ̀dọ́ ń bẹ níbẹ̀. Ilé ará ọ̀dọ́ náà sọ ń bẹ níbẹ̀. Ilé ará àgbàdì ń bẹ níbẹ̀. Ilé ìlà ń bẹ níbẹ̀. Ilé ẹ̀gbá ń bẹ níbẹ̀. Ilé ìwọ ń bẹ níbẹ̀. Kọ́dà ilé àwọn ará Èkó ṣe kí ni ń bẹ níbẹ̀. Tẹ̀gbá ní kò fi lọ́rí ṣe é àpò ìmọ̀ra ní. Ilé bàbá àgbàdo bẹ̀rẹ̀ lọ́rí. Allahu Akbar. Ilé bàbá oníṣà ẹ̀ńbẹ̀ nílọrí. Ọlọ́run ṣàjẹrẹ ilé bàbá. Àmín. Ìlọrin ló gbà nínú òjò. Bàkátà ń bá ara kà. Allahu Akbar. Bí àbàtà wọn kà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Torí kí bàbá ńlá wà nípò láyé máa. Àlejò ló gbà ní ìṣeré rẹ̀. Salatu wassalam. Àwọn ará máa fà á tí wọ́n tóbi nínú lọ́rin wọ́n bá ti bálé ewúrẹ́ wọ́n sọ ní yàrá bàbá aṣèǹkà máa ń gbé ìlú lára. Rahimahullah rahmatan wasi'a. Àwọn yóò ṣe é tó ní wọ́n bẹ́ẹ̀. Bàbá aṣèǹkà máa dà. Rahimahullah rahmatihi. Àmín. Ìlú olóògbé tó ní wọ́n kí wọ́n níbẹ̀. Àbúrò láwà ní bàbá lágbàdì. Radiyallahu ta'ala anhu. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين 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 يا الله. Namanya wala mo lọ́dún ní wọ́n sí. Onígbò ògùnlù lọ́rin. Àmín. Nítorí táwọn àgbàlagbà náà ti lánàá tí wọ́n ṣe. Ọ̀kan náà wà fún àgbà ó súnmọ́ lọ́wọ́ tó bí ọlọ́wọ́ tọ́lọ̀ máa rẹ̀ tí a máa rẹ̀ náà tó ń dá ọmọ rẹ̀. Torí ẹni tí ò lásì ilẹ̀ níjọ́ta náà yóò fi bọ́ọ̀lù ìmọ̀ ọ̀tọ̀ ó sì gbé síwájú. Allahu Akbar. Níjọ́ tí yóò ṣàkóso ilẹ̀ ya tó ní láti dá ara nígbà nígbà sọ̀rọ̀ máa rẹ̀ láti من الظالمين. ولو أبكى من المسامحين ألا تستطيع نفسه إلى يوم القيامة. زي ما تقول في ابن قبل الدنيا يقول عليه. nínú àwọn àjọ tó bá dà ní
bisimilayi àwọn ènìyàn jẹ́ bẹ́ẹ̀ àwọn ní sọ́lá wọ́n ní asàlámù àdàbọ̀ àwọn Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní hawla kọ̀ wọ́n ní la hawla wala quwwata illa billah afawani wa man yurid salamata min al-bala'i fa yajtazim bi niyatin bil ma'sala wa man yurid salamata min al-bala'i fa yajtazim bi niyatin bil ma'sala àwọn ẹgbẹ́ bàbá wa ṣé o ká ní ìjàdá ṣéèkò ṣéèkò Allahu ya'simuka minan nas tawakkal 'ala Allah la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim. Kò lè gbọ́ mọ́ bẹ́ẹ̀ tí gbogbo àwọn afáàkẹ́ tí wọ́n ń gbàwé tí wọ́n fi àdéhùn sí i. Allahu Akbar. Ìlọrin náà ni wọ́n wá kó ní irú kalẹ̀ ọ̀kadà wọ́n máa ń lé ọ̀gbọ́n wọn káàkiri káàkiri. Ọlọ́run ní dáhùn torí iná wà aláàlú ní ọlọ́dẹ Allah. Wọ́n wá rọ́ọ̀kì nígbà ọkọ̀ ní ayé mi. Báyìí òun ni bismillahir rahmanir rahim. Allahu Akbar. Ha tó wà níbẹ̀. òun ni hasbunallahu wa ni'mal wakeel. Síbẹ̀ni salamun qawlan min rabbir rahim. Láàmú bẹ̀ni la hawla wala quwwata illa billahil aliyyil azim. Àmọ́ ẹ̀jẹ̀ ti àforíjì síwájú. Báwo sínú ọba ní kíni ń jẹ́ bẹ́ẹ̀? Kò ní sọ pé kíni ń jẹ́ sí ìbáwò. Kó náà jọ pa ni. Bí ìlú bá lé tójú ọ̀rọ̀ débi ń pọ̀. Tábọ̀ ní olé òbí wẹ́rẹ́ lágùn ọwọ́ làkóso. Kò sí tábàbí ẹ̀dá ìdáná mọ̀. Sallallahu alaihi wasallam. Allah. Alọ́dúnwá sí ma níbi tá ànábì òtún lè tà níbẹ̀. Sallallahu alaihi wasallam. Ànábì ní kò lè dáta níbẹ̀. Sallallahu alaihi wasallam. Àkókò sọ fún wọn wípé ànábì ní sáà ọlọ́mọ àwọn wáyé. Kò sọ fún wọn wípé àwọn àgbẹ̀rún ànábì ní sáà náà bá kó owó tó dé. Torí bẹ́ẹ̀ náà wọn àdílé kan. Àwọn náà ni wọ́n ń kírun ní ìdílé kan náà. Àwọn náà ni wọ́n ń ṣẹ̀ṣẹ̀ sí. Àwọn náà ni wọ́n lọ jọ́ọ̀jì. Ìjọba ni ìlú ti kúrò àná ọmọ tó sá. Bóòlù sì wá sọ̀rọ̀ níbẹ̀. Tábùlọ̀ ní pé òòtà òun táwọn náà tó ní. Mo fẹ́ bí òun bẹ̀ tó. Àná ni ò bá wọn yà. Sallallahu alaihi wasallam. Àgbàlagbà náà ó mọ ewé ó mẹ́gbò àmọ́ tó bá ṣe fúnra rẹ̀ kò ní ṣiṣẹ́ àmọ́ ń wò parí. Ọ̀kan náà wọ́n ní ọlọ́run tó mú wọn ní táwọn pè ní ìdìbò ó lẹ́nu yìí náà kúrò nínú ayé àmọ́ bí sì ní àṣà àwọn ọmọ kúrò nínú ayé wọ́n wá tẹ̀lé lọ́rọ̀ nípa bàbá lágbájá wọ́n lẹ́yìn ẹni tó lórí fún ẹgbẹ́ tó fún ayé ẹ̀sìn ìgbà kí n ti oníbẹ̀rẹ̀
bẹ́ẹ̀ ni mo ṣe jẹ́ àmọ́ òun ò ní torí pé kò fi sẹ́kù fóun ò lẹ́nu bá bá ràn lọ́wọ́ wá òun ò ní dá lóhùn ẹ̀wọ̀n yìí máa ń yí omi ọ̀dà bẹ́ẹ̀ bá ṣe bí òsì àwọn náà tó kó gbọ́dọ̀ tó bá rí tí máa ń pa ìlú ní sì máa ń pa ìlú gbogbo nóòdì tí yẹn bá wà lọ́wọ́ yìí ló kò gbé bẹ́ẹ̀ ó lè ní Amẹ́ríkà Yorùbá ẹ̀jẹ̀ àwọn ní Yorùbá ní ìkọ́ fún Yorùbá kẹ́ wá sí fún ọdún méjì àwọn tó mẹ́ta ẹ bá yàtọ̀ lẹ́yìn lọ. ọwọ́ kọ fún kí ló kọ fún A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. وقل استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقل استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. ẹni náà bá bẹ̀rẹ̀ sí ní ìdòkó tí ìbá sí gbogbo àwọn tó sàánú fún tí mo wọ̀n rántí ẹ̀ wọ́n náà gbádùn ayé lọ ká bá wa wá nínú ọmọ ní bàbá ní táwọn tó fi yín tó kù fún yín náà ni wọ́n náà ní yàgàpá sóhun náà lẹ́ẹ̀dọ̀ fáwọn ọmọ yín ni ọba bàbá àfààní ó ní ìrẹ̀ àfà ní ọdún rẹ̀ tó ní kọ́ mi ní kíní wọn lára kan láwọn náà tó ń wọ̀ àsìláàtì tí ó yẹ síta kò ń ṣe níjọ́ tó òun ń gba ọkọ̀ ìlọ́dọ̀ rẹ̀ ní sàlùkùrá nì òun ti ń rí àtọ̀nù ayé rẹ̀ àsìkùrá nì lágbára àsìláàmù tó lè rọ́ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àwọn àbáfẹ́kọ̀ọ́ ọba gba sìláàmù látara òsìkú gbogbo ayé àtàbí súnà tó súnfí kò sẹ́ni tí ọgbà tó sì bá rùn ní lágbára gbogbo tó kàlù kò sí ẹlọ́run sí ọlọ́run kò ní wà. àmín àwọn tó gbogbo ní ká sọlọ́run sí tí ń dé nàìjíríà àjọ ọlọ́run fèrè ní wọn kọjá ní àwọn ọ̀gá. bàbá náà mo kálukú láti ní mo bá jẹ́ pé ẹ̀sìn àmọ́ràn lára ẹni ní bá a ti jòkó tira wa yẹ́sì oníjà ti jòkó tira wa. àwọn ọlọ́run wa lálábọ̀ níbi kó mo rí ìwà kó nínú gbogbo tí ń jẹ́rìn ẹ̀sìn àdánwò. ẹjọ́ náà wọn nílé ìwé tí ò yanjú báwo wọn kọ́ wọn lè léèyàn. ó dábìí ló ń pọ̀ yìí tẹ̀wọ̀ ní nọ́sibátì ẹni lọ́mọ lókè òkú. lọ́mọ mi ò sí sábà ní. ẹni lọ́mọ ti parí iṣẹ́ tí ò rí sẹ́yìn. o ti parí ẹ̀kọ́ ẹ̀kẹ́ ọ̀nà kankan. ẹni léyìí tó wà ní ọkọ tí ọ̀rọ̀ máa ń bí. ó wá ní ọkọ tẹ́lẹ̀ ti sinmi lọ́bẹ̀ lọ́dún kìíní kejì tí ń pé márùn-ún pé mẹ́wàá kì í ọmọ bí. ẹni léyìí tó já sí pé ní obìnrin lọ́gbà obìnrin ẹgbẹ́ ẹ̀ náà ní gbogbo tì ẹkún àárọ̀ ẹ̀kọ́ ọ̀sẹ̀ ẹ̀kọ́ alẹ́. ẹ̀dá wà míì tí wọ́n pa owó jà rẹ̀ pé ẹkún ní láàárọ̀ lọ́sùn lálẹ́ látàrí ẹkún tí ẹ̀ ẹ̀yìn náà wọ́n sọ tẹ̀ ní báyà lálẹ́. alẹ́ ní ti bísíǹsì ọ̀rọ̀ dédé náà. ẹni tó kó owó tí ò lọ́wájú ibi tó dé náà ló dúró tẹ́lẹ̀ mi ò ti ẹ̀kọ́ mi ò ti padà sẹ́yìn. ẹ má ní oṣù wájú àjọ wípé. a sì dàgbà ní ìlú ńlá ìnáwó
bisimilayi rahman rahim síbẹ̀ ó sì rẹ́gbẹ̀ẹ́ kan àsìkúnà báwo wà níwọ̀n ní wàkílù wọn fi dé ó sì níbi kan sàlámù kọ́lá ni wọ́n fi dé ọwọ́ àríbi kan lá hawla wala quwwata illa billah wọ́n lọ kọ́ ọ́ láti gbogbo gbọ́dọ̀ yìí kó ṣe tóbi tó gbogbo ẹni tí ń bẹ nínú ìdè tí ń bẹ láàrin wa yìí tí ń ta yẹ́rọ tó kúrì tí sì ń bẹ nínú ìdè ọ̀rọ̀ bàbá tó ní bàbá náà. Bàbá rẹ̀ máa ń bá gbà wọ̀ wá lónìí òun náà fi wá gbogbo wa sí ilé. Ọlọ́run ní ìgbẹ́ nìkan ẹ̀ lára yìí pé
ọlọ́run àdá ní àtiwájú àdá ní àtiwájú ọlọ́run nítorí pé gbogbo ìtàlẹ́sẹ̀ yìí ọlọ́run ló lè ṣe ìgbà pé ọlọ́run ló lè ṣe àlọ́jà wà lórí ọba náà. Bàbá tó ń tó ń sọ ọlọ́run gbọ́. Bí àbá gbọ́ tí ọlọ́run bá ń sọ ọlọ́run tó wọ́n dáhùn bí. Bàbá gbọ́ tí wọ́n lè sọ fún ara rẹ̀ ọba tó ní ọ́ tó jẹ́ ilé ti gbàgbọ́yé tó sì tún máa ń ká sọ wà lọ ní gbogbo tọ́lá láti yẹn. Bá a ti wá pọ̀ tó dájú ká wá sọ̀tọ̀ pé ìgbà rẹ̀ ká láti gbà á lẹ̀ kẹ́rẹ́. Ìgbà rẹ̀ ní ẹ̀sìn ọ̀dà. Wọ́n dàbí ẹ̀kẹ́lẹ̀ ẹ̀kọ́ bàjẹ́. Wọ́n sì fi obìnrin olóbìnrin. Wọ́n sì lé obìnrin olóbìnrin. Wọ́n ní ọ̀rọ̀ àbájá láti ní wù ọ́ ọlọ́run ní kọ́. Àwọn akéèyàn bàbá ajá láti ní wù ọ́ ọlọ́run ní kọ́. Wọ́n ní ọ̀pọ̀ ọlọ́run lọ wọ́n sì lé àwọn ìyàwó. Obìnrin kọ́ láyé kọjá ní wọ́n máa ń lé fún ẹ̀rọ ìyàwó. Wọ́n ní òsì máa ń sọ opportunity lò. Má tọrọ rẹ fún ọ̀nà tó ń jẹ náà lọ́wọ́ àtẹ́wà fún àtọ́wọ́ tó náà mẹ́jọ pọ̀ ló fẹ́ ẹ̀rọ ìdílé. Àwọn generation tí wọ́n dé náà wọ́n tún máa bí náà tún máa bí tọrọ rẹ fún wọn. Opportunity náà lò ní ẹbí gírígírí mẹ́rẹ̀. Bàbá Adéyẹ̀sì gbogbo ọ̀dọ́ yóò wọlé ẹ̀yìn àtàwọn táwọn wọlé ọ̀dọ́ afẹ́fẹ́ káàkiri àgbáńlá ayé olùwà wọn náà lẹ̀. Wọ́n ní ká ní kúkú lọ́jọ́ ọmọ abẹ́rẹ́ mi o ọba mi sọ lọ́sọ̀ dáhùn. Ọjọ́ wọn bẹ̀rẹ̀ fún wa àgbẹ̀ lásán. Ajé ni kó wá wá sínú ìlú yìí àbí sínú ẹ̀kọ́ yìí kó wá bàjẹ́ bí o bá bàjẹ́ ìlú àfọ́ àdínì ìlú lórí ìlú àgbà ọlọ́wọ́ yóò bàjẹ́ májẹ̀ kó o bàjẹ́ májẹ̀ lẹ́gbẹ̀ẹ́sì ó bàjẹ́ májẹ̀ gbogbo nàìjíríà ó bàjẹ́ dáhùn ní rẹ̀ ní nàìjíríà ó bàjẹ́ náà sínú dàmúdàbò àwọn olórí ọlọ́run kó ọ lọ́rọ̀ ní sẹ́ẹ̀sì ni àwọn tó kó ọ lọ́rọ̀ lókè ni ọlọ́wọ́ àwọn náà lẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ń bẹ̀rẹ̀ wọn wọ́n ṣe aláwọ̀ lásán ṣe aláwọ̀ sàn gbogbo ayé kọ̀ọ̀kan ayé bàbá ẹ̀kọ́ àgbà. Olúwa ò kálukọ̀ tẹ́wọ́ ọlọ́wọ́ pẹ̀lú ìwọ ọba tó tóbi wọn bá ti gbogbo ayé pè tó sì dáadáa kúrò lákòókò kẹrẹ àwọn ọmọ ẹlẹ́nu náà rọ̀ ọlọ́wọ́ gbogbo tí àwọn òrí ojú ti ọlọ́run ta. Wọ̀tá adágún máa ń lámù ní àlámù ibi tí òye wò dé ibi tí màá wò dé wọ́n lọ́wọ́ bá ń pàpàjà bẹ̀. Wọ́n lọ́wọ́ alábíyànjá ìyá ọlọ́wọ́ àwọn lọ ẹni tí fẹ́ sí wọ́n lámà àmẹ́ni tí mo rẹ̀ kó lórí rí wọ́n lè dáná tàkà wá mà nǹkan ìyẹn tó àtàlà kan wà gbé kàwé náà. Wàkàfà abílẹ̀ ìwà níyà ìtọ́jú tí ọ̀dọ́ bá sáré wa bí ìlà yìí náà ṣe rọ. Wọ́n lè ká ẹni tí wọ́n yà fún yà tẹ́lẹ̀ kó lè tàkàyà wọ́n lè ká ẹni tí wọ́n yà lọ́wọ́ láti ṣe ìkọ̀tún fún mi àwọn tó. Ìfínà ṣàkóbá fìdígẹ̀lì bí yàrá pálí àlámì. Ìwọ́n lè ká lọ́wọ́ tó ń bẹ pọ̀pọ̀ àwọn ọmọ akọ́kọ́ tí kàtà lọ́rù ó pẹ́lẹ́ kàtà àgùnbẹ̀lẹ́ ní olùwàlàkùnrin alẹ́ ìdàkùnrin ní. Àwọn ọmọ fúnra wà látàdó àná ọlọ́dà tó ń gbé ẹni kọ̀ọ̀kan wá mọ́tò wá lẹ́nu lẹ́lẹ̀. Wọ́n fọ́ àná wọ́n lọ tẹ́tí fọ́ àná ọlọ́run náà tó ń gbogbo tí jẹ́ àbúrò àti gbogbo ọ̀nà tí bá ti wá ká ní mẹ́yẹ tí wọ́n ti wá ká yẹn máa ọlọ́dà tó ti kó lọ́dà tó wá sí àmínà wàlá tàhínúná ọlọ́run yìí tá a fẹ́ àtọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run lóore ọlọ́dà tó fi ilé ọlọ́wọ́ wà lọ́dà sí máa tẹ́lẹ̀ wọ̀ ní kọ̀ọ̀kan wà lọ́dà ọdún náà. Wọ́n sì dìnnà wọ́n ní láti ẹ̀kúsínà ọlọ́pọ̀pọ̀ tí jẹ́ dáadáa láyé èyí tó ti ṣe fún wa ọlọ́pọ̀ tó ta kú sí ìjọba wà wọ́n sì dáadáa tó rẹ̀ yọ̀ máa tẹ̀wá síwájú máa lé wa kó lóore ni. Warhamna wala tu'azzibna ọlọ́dà tó gbogbo ọ̀nà tí ìkẹ́ ẹ̀ pèsè àti gbogbo ọ̀nà tó fi fi kẹ́ bẹ́ẹ̀ dáná ọlọ́fi kẹ́ náà bá wa lò tọmọtọmọ àrọ́mọdọ́mọ ọlọ́dà tó mẹ́tì ẹ̀ wọ́n ní àwọn bàbá mi lọ́nà kàkẹ́ sẹ́ àmì ìrẹ̀kọ́lẹ̀ wọ́n fa gbogbo ìbànú
ṣe tí wọ́n máa lọ́wọ́ sí ọ̀nà tí ò ní lẹ́ni tí wọ́n máa bínú rẹ̀ gbogbo ọ̀nà tó àtàbà pín sí ní wọ́n máa pé inú tí wọ́n pé ká tí wọ́n pé ẹgbẹ̀rún tí wọ́n ló ń kà ọlọ́run náà kò bá wa tó wọn pẹ̀lú tó ṣe lé wọn. wọ́n sún ní wàdà tẹ́lifíṣọ́nà ọlọ́wọ́ inú ayé tá a wà bẹ́ẹ̀ yìí inú ogun ni àwọn máa kì í bá fẹ́ ṣe àwọn àkọsí máa ń gbọ́ pé òní ṣiṣẹ́ ọlọ́run sọ pé ọ̀tá àwọn àti àwọn ìdí ẹgbẹ́ ìgbà. wákìlì náà wàdà tẹ́lifíṣọ́nà ọlọ́wọ́ ọba àpẹẹrẹ ni wọ́n ká fún ọ̀rí wọ́n àpẹẹrẹ bá kí ẹ̀ka tẹ̀lé wá kù sí àbùkù sì bá tẹ̀lé tẹ̀lé gbogbo ẹni bá ní àkàbùkù tó bá tẹ̀ ọlọ́run náà kò bá wá dá sẹ́yìn lẹ́nu ọkọ̀ tó bá sọ. واسترنا ولا تفضحنا واسترنا الله لا تمسك ولا تري ولا تفضحنا الله لا تمسك ولا تري ما تصير ما تقول على ما تقول وآثرنا ولا تؤثر علينا gbogbo tá a ti fà tó o ti tó láti tẹ́tí ìrọ̀kọ́ ọ bẹ̀rẹ̀ sí ní tó gbogbo tá a ti lẹ́gbẹ̀rẹ́ tá a ti fà láti tẹ́tí ìrọ̀kọ́ sẹ́ni kẹ́kọ̀ọ́ fún àkọ́wọ́ wa gbogbo tá a ti wá lọ́wọ́ tá a ti rí lóye láti tẹ́tí ìrọ̀kọ́ fi lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìjọsìn bàbá àti ọjọ́ bá wà bẹ̀rẹ̀. yàrá kejì ara mi kọ́ àdìrí. èyí wà lọ́wọ́ lágbára bàbá ti dé kíkí ọlọ́wọ́ bá kọ́ wa agbára yóò sì tọ̀lé gbogbo ẹni tó lọ́wọ́ ṣe bí alágbára tó lọ́wọ́ ṣe bí ọlọ́run ayé wa ọlọ́run àwọn sọ́kùn ní kò lórí ẹgbẹ́ bàbá wa. wàyà àṣìlẹ̀ ayé ẹ̀sìn ní. èèyàn máa ń kàpúlétọ̀ sórí ayé máa ń kàpúlétì máa ń ṣe ilé ìpapò wọ́n máa bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ká gbogbo ẹ̀ láti bẹ́ẹ̀ láyé wọ́n sì fẹ́ ṣe ìdájọ́ fún wa. láàrin ká ìdílé ká náà yóò dájọ́ kọ́ máa ná ọmọ àbàfẹ́ inú náà yòó ọmọ àdìjẹ́ tó sì máa bàfẹ́ inú àdìjẹ́ náà yòó kálukú sì máa bá ara rẹ̀ fẹ́lẹ̀ kẹ́ náà. wọ́n ولا حول ولا قوة
Subhanallah.